ẹ káalẹ́ ẹ kú àtòrọ̀ Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi. Wọ̀nyí ni àwọn ìròyìn tí a mú wá fún yín ní èdè Yorùbá lẹ́kùnrẹ́rẹ́. Kò sí ìdí kan pàtàkì fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti wà nínú òṣì pẹ̀lú bí ètò ọrọ̀ ajé àgbáńlá ayé ṣe doríkodò tí a bá lè máa ṣàkóso ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn àwọn ohun èlò tí a rọwọ́ rẹ̀ àti ohun àdáyébá ní orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀jọ̀gbọ́n Tajudeen Yusuf tí ó jẹ́ olùkọ́ ní ilé ẹ̀kọ́ gíga tí ó tún jẹ́ ààrẹ Institute of Islamic Finance Professionals ti ilẹ̀ Nàìjíríà ló ń ṣe ìtọ́kasí yìí nígbà tí ó ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ààwẹ̀ Ramadan ẹlẹ́ẹ̀kejì irú ẹ̀ tó máa ń wáyé ní mọ́ṣáláṣí Jímọ̀ ìlú Ìjẹ̀bú Òde. Akọ̀ròyìn wa Anthony Gandonu jábọ̀ ìròyìn wípé ìkẹ́kọ̀ọ́ náà wà lára ìgbòkègbodò àwọn mùsùlùmí Ìjẹ̀bú Òde láti túbọ̀ máa mú àwọn ẹlẹ́sìn mùsùlùmí súnmọ́ Ọlọ́run ọba àlekè Allah pàápàá jùlọ lásìkò oṣù ààwẹ̀ Ramadan. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn síwájú sí i. Àkòrí wáàsí náà ni kíkó ọrọ̀ jọ àti níná rẹ̀ nínú ẹ̀sìn ìsìláàmù, ìwòye ìnáwó ẹ̀sìn ìsìláàmù. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà ọ̀jọ̀gbọ́n Tajudeen Yusuf tí í ṣe olùkọ́ ní ilé ẹ̀kọ́ gíga University of Lagos tí ó tún jẹ́ ààrẹ Institute of Islamic Finance Professionals ní ilẹ̀ Nàìjíríà sọ̀rọ̀ lórí òkodoro ọ̀rọ̀ wípé lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo àgbáyé ló ń la àkókò ìpọ́njú ọrọ̀ ajé kọjá, lẹ́yìn tó sì jẹ́ pé orílẹ̀-èdè Nàìjíríà yìí bá ti dáa jù báyìí lọ tí àwọn ọmọ Nàìjíríà bá lè máa ṣàkóso àwọn ohun èlò tí a rọwọ́ rẹ̀ àti ohun àdáyébá ní orílẹ̀-èdè yìí. Nígbàtí ọ̀jọ̀gbọ́n náà ń dá àwọn ìṣòro ọrọ̀ ajé àti òṣì tó wà nílẹ̀ yìí lẹ́bi pẹ̀lú ìpèníjà tí à ń dojúkọ, ó ní àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní láti padà sínú ètò ọ̀gbìn kí wọ́n sì jẹ́ ó wà nínú ìrònú wọn wípé àwọn á borí ìpèníjà náà. Nínú ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ alága ìgbìmọ̀ wáàsí ẹlẹ́ẹ̀kejì irú ẹ̀ tó máa ń wáyé nínú oṣù Ramadan ti mọ́ṣáláṣí Jímọ̀ Ìjẹ̀bú Òde, Alhaji Abiodun Olúbàjò ló ti sọ wípé wáàsí náà pẹ̀lú ọ̀nà ìrànwọ́ tí àwọn mùsùlùmí Ìjẹ̀bú Òde fi dá sí ìlera ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí pàápàá jùlọ lásìkò oṣù Ramadan yìí. Nígbàtí ìmáàmù àgbà tí mọ́ṣáláṣí Jímọ̀ Ìjẹ̀bú Òde Alhaji Muftau Àyànbádéjọ ń fẹ̀mí ìmoore rẹ̀ hàn fún àwọn àlejò tí wọ́n péjú pésẹ̀ síbi wáàsí ọ̀hún. Wọ́n ní tí ẹnìkankan wa bá lè máa fi ìbẹ̀rù Ọlọ́run sí kíkó ọrọ̀ jọ àti níná rẹ̀, ó dájú ṣáká wípé àwọn agbègbè wa yóò dára. Nínú ìmọrírì ọ̀rọ̀ láti ọ̀dọ̀ àwọn àlejò pàtàkì fún ti ọjọ́ náà, lẹ́yìn tí alága ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú Òde wà lára wọn, Babátúndé Ẹ̀míọ́lá Gazal, wọ́n gbé òṣùbà káre láyé fún àwọn tí wọ́n ṣe ìfilọ́lẹ̀ ètò ọ̀hún, lẹ́yìn tí wọ́n sì tún fi kún un pé àkòrí ọ̀hún tí olùdánilẹ́kọ̀ọ́ gbéyẹ̀wò ohun tó bá ìgbà mu ni. Àwọn lórúkọ ọba àti ìjòyè àti ọ̀tọ̀kùlú ìlú ni ó péjú pésẹ̀ síbi wáàsí ìdánilẹ́kọ̀ọ́ ààwẹ̀ Ramadan ẹlẹ́ẹ̀kejì irú ẹ̀ tó máa ń wáyé ní mọ́ṣáláṣí Jímọ̀ ti ìlú Ìjẹ̀bú Òde, lẹ́yìn tí àwọn ọ̀mọ̀ràn tó lámìlaka nínú ẹ̀sìn mùsùlùmí náà gbẹ̀yìn. Ẹgbẹ́ aláàánú ti Queen Adéníkẹ́ Tẹ́jú Oṣó ti pín àwọn ohun amáyédẹrùn fún ti oṣù Ramadan fún àwọn èèyàn tó ní ìpèníjà ara ní ìpínlẹ̀ Ògùn. Akọ̀ròyìn wa Ṣèyí Ògúnbáyọ̀ náà pẹ̀lú àwọn tí wọ́n jọ wà níbi tí ó ti ń pín àwọn nǹkan amáyédẹrùn yìí ní agbègbè Sango Ọ̀tà ìpínlẹ̀ Ògùn tó sì jábọ̀ ohun tó ṣẹlẹ̀ lọ́hùn. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn síwájú sí i. Àwọn tó jẹ àǹfààní ọ̀hún ló wá láti ìjọba ìbílẹ̀ Ògùn tó wà ní ìpínlẹ̀ Ògùn. Wọ́n kóra jọ pọ̀ sí gbọ̀ngàn ti ilé-ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ St. Michael tó wà ní Sango Ọ̀tà níbi tí wọ́n ti gba àwọn ohun oúnjẹ fún ti ààwẹ̀ Ramadan èyí tí àjọ Queen Adéníkẹ́ Tẹ́jú Oṣó pèsè fún wọn. Nígbà tí wọ́n ń pín àwọn ohun oúnjẹ èyí tó ní nínú ìrẹsì, gàrí, èlùbọ́, ṣúgà àti ògì gbígbẹ àti noodles pẹ̀lú àwọn nǹkan ìwòsàn àti oògùn ọ̀fẹ́. Olùdásílẹ̀ àjọ ọ̀hún ọ̀mọ̀wé Halimat Adéníkẹ́ Tẹ́jú Oṣó, ẹni tí aláṣẹ Wisha Dream Enterprise Àbáyọ̀mí Ṣóẹ̀tàn ṣojú fún, sọ pé ètò náà wà láti mú kí ìrọ̀rùn bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, ní pàtàkì àwọn tó kù díẹ̀ fún láwùjọ, àwọn tó nípèníjà àti àwọn opó pẹ̀lú àwọn mìíràn láti lè jẹ́ kí àwọn náà gbádùn àsìkò Ramadan yìí. Tẹ́jú Oṣó Foundation lọ pátánà pẹ̀lú Mr. Mugoy Muya Food tèmi jẹ́ olùdarí ẹ̀ la fi pèsè gbogbo ètò yìí fáwọn àkàndá ẹ̀dá ní Ogun State. Alága ẹgbẹ́ àwọn àkàndá lápapọ̀ ní ìpínlẹ̀ Ògùn, ọ̀mọ̀wé Michael Ẹ̀bọ̀n àti àwọn mìíràn
ló gbóríyìn fún èròǹgbà rere tí olùdásílẹ̀ àjọ ọ̀hún fún bí ó ṣe fẹ́ kí wọ́n gbádùn àwọn oúnjẹ ọ̀hún lásìkò. láìsí àní-àní kò yẹ kí ẹ̀sìn tí oníkálukú wa ń sìn ní ilẹ̀ nàìjíríà ó jẹ́ ìdíwọ́ fún wa láti máa káàárẹ̀ ọkàn fún dídúpẹ́ fún ọlọ́run ọba lábẹ́ bí ó ti lè wù kó rí kí a má káàárẹ̀ ọkàn láti máa tọrọ àforíjì láti ọ̀dọ̀ ọlọ́run léyìí tí ó sì lè jẹ́ kí a máa rí àánú rẹ̀ gbà lóòrèkóòrè. àwọn àlùfáà ẹlẹ́sìn kìrìsìtẹ́nì nílùú ìjẹ̀bú òde ń ló ké gbàjarè ọ̀rọ̀ yìí bóde nílé ìjọsìn wọn lọ́jọ́ àìkú sunday nílùú ìjẹ̀bú òde ní ilé ìjọsìn Christ Apostolic Church Fọlágbadé èyí tó wà nílùú ìjẹ̀bú òde orin ìdúpẹ́ ni wọ́n mú bọnu ní èyí tí olùṣọ́ àgùntàn Gabriel Alágbe etí ń ké tẹ̀tàn wípé ó ṣe pàtàkì fún àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì láti máa ṣe ìdúpẹ́ fún Ọlọ́run ní ilé ìjọsìn C&S Church èyí tó wà ní Ìrẹ́wọ̀n Road Sùúrùlérè ní ìlú ìjẹ̀bú òde ni wọ́n ti ń ké tọ̀tàn fún wípé kí a máa ṣe ìdáríjì ẹ̀ṣẹ̀ níbàámu pẹ̀lú àkókò lẹ́ǹtì tí a wà yìí. Akọ̀ròyìn wa Anthony Gandonu pẹ̀lú àwọn tí ó bá wọn jọ́sìn ní ilé ìjọsìn ọ̀hún tó sì jábọ̀ ohun tí ó ṣẹlẹ̀ lọ́hùn-ún. níbí ni a ti máa mẹ́nu dúró fún ti ìròyìn fún talẹ́ tòní. ẹ má gbàgbé àti tẹ̀lé wa ní ojú òpó wa Facebook NTA Ijebu ode àti lórí YouTube. Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi ó dàárọ̀.